Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa gbọ́n yanu. Bọ́lá Ìgè gbìyànjú títí kò lè bá wa gbọ́n yanu. Ìgbòho ṣàóṣe o tó wá bá wa gbọ́n yanu. Ọmọ aládìkú ṣe o tó wá bá wa gbọ́n yanu. Orí ló máa fáwọn ọ̀tá rẹ̀ pa ó ṣe o ó wá bá wa gbọ́n yanu. Bọ́lá Ìgè gbìyànjú títí kò lè bá wa gbọ́n yanu. Awólọ́wọ̀ gbìyànjú títí kò lè bá wa gbọ́n yanu. Adékúnlé Ajáṣin kò lè bá wa gbọ́n yanu. Abraham Adésànyà kò lè bá wa gbọ́n yanu. Àwọn bàbá dáadáa nìyẹn yàtọ̀ sáwọn gbàrúùfù èèyàn. Wọ́n gbìyànjú tiwọn bẹ́ẹ̀ ni. Adékúnlé Fájuyì ó gbìyànjú, wọn ò rí yàgbá gbàngbọ̀nú. Àwọn ọba kọ̀ọ̀kan ìgbà yẹn tó jẹ́ ọba gidi tí wọ́n ṣe àwọn ọba alájẹbánu tó lóòótọ́ gbogbo wọn ti wá lọ báyìí, ó ti yé wọn bí tí wọ́n wà lọ́hùn-ún. Gbogbo wọn náà wà ń pariwo fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Wọn ò rí yàbá wa gbọ̀yànú, wọn ò rí bá wa gbọ̀yànú. Ẹ máa bọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín. Nígbà ta lẹni ká tẹ̀lé o, ta lẹni ká fẹ̀yìntì. Professor Banji Akíntóyè Sunday Adéyẹmọ ni o. Ẹ wo bí, ẹ jẹ́ kí n sọ fún yín, ṣé ẹ gbàgbé, tẹ́ ẹ bá gbàgbé ẹ jẹ́ ara wa létí pé olóyè Sunday Ìgbòho Òòṣà pẹ̀lú àtìlẹ́yìn bàbá Professor Banji Akíntóyè wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí àwọn bìrìtìkó tó so wá pọ̀. Láìpẹ́ láì jìnnà awuyewuye jáde ni wọ́n bá ní kọ́mọ Adéyẹmọ wá ṣàlàyé díẹ̀. Adéyẹmọ ti lọ o, ìròyìn ayọ̀ náà ló mú wá. Kí ni ìròyìn tó mú wá? Ọ̀yá gbogbo ẹ̀ lẹ́ máa rí wò lónìí. Inú àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ bàbá, léyìí tèmi ọjà yín tán díẹ̀ ní ìní sọ gbogbo ẹ̀ torí pé a máa tán lẹ́nu kó máa kùn níkùn. Ọmọ Adéyẹmọ lọ pẹ̀lú ẹ̀rí. Ẹ mọ̀ pé téèyàn bá délé ẹjọ́ wọ́n á ní kó ṣàlàyé ààrẹ àbí bẹ́ẹ̀ kọ́. Adéyẹmọ dọ̀hún wọ́n ní bó ló jẹ́ tẹ́lẹ̀ fi wáyé. Bàbá bá tẹnu bọ̀rọ̀, wọ́n ti sọ orílẹ̀-èdè Yorùbá di àlùmọ́jìrì pẹ̀lú ẹ̀rí. Fídíò ẹ̀ máa gbé hàn yẹn. Àwọn ẹ̀rí tí bàbá kó lọ́wọ́. Òwú ni kò rú ni ó dò yìí ká ni o. Wọ́n ní ọ̀lọ́léèwé. A ní nígbà tí wọn ò kàwé o, kí ni wọn ò gbà lóṣù o. Àtẹ́lẹwọ́ ẹni kọ́ má fi ìyà jẹ ni. Màgbọ́kọ́ mi kọ ọ̀run mọ́rọ̀ dákú. Ẹni tí ó kàwé a máa kọgbọ́n orí. Àwọn tó kàwé wọn ò mójútó ọ̀rọ̀. Wọ́n gbéwèé ládoríkodè ni wọ́n ń kà á. Wọ́n ń lọpọlọ lẹ́yìn òdì. Ẹni tí ó kà nǹkan kan tẹ́ ẹni ó kàwé, kódà ẹni ò lè kọ́ ọ̀pọ̀ ẹ̀, wọ́n ń bá a kọ́ ni. Ó gbéná wo ojú òyìnbó, ó wọlé òyìnbó gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbàwó bọ̀. Fídíò ẹ̀ rèé máa tó fi hàn yín lọ́kọ̀ọ̀kan. Fídíò bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wò lórí ètò yìí. Ẹ dákun ẹ bá mi farabalẹ̀ yín tẹ́ ń wò, ẹ farabalẹ̀ wò dáadáa. Má sọ pé orí nìkan rí, eléyìí yàtọ̀. Farabalẹ̀ wo fídíò yìí kò ní gùn. Máa kọ́kọ́ gbé hàn yẹn. Ẹ kọ́kọ́ wá wo àrà tí ìran Yorùbá bí tá a bára wa. Gbogbo eléyìí òun sì ní ẹ̀rí tí àwọn bìrìtìkó ń retí wípé ká mú wá fún àwọn kí wọn ó lè mọ ìgbésẹ̀ tó kàn. Ẹni tẹ́ ẹ sọ pé ká má sọ̀rọ̀, á sọ̀rọ̀ o, á sọ̀rọ̀ báwo, kí ló dé? Ẹnìkan kì í pa kókó máa gbogbo lẹ́nu. Bẹ́ẹ̀ ni ẹnìkan kì í pa òun má gbogbo lẹ́nu, láyéláyé kò ṣeé ṣe àfi tẹ́ ẹ bá lò ó. Fídíò àkọ́kọ́ ẹ máa wo ibi tí àárín Yorùbá, ìran wa tí kì í tọrọ oúnjẹ, a kì í tọrọ aṣọ, a sí láàrin àwọn àlùmọ́jìrì, a sí láàrin àwọn tó ń tọrọ jẹ. Ẹ wá wo ibi tá a bára wa lónìí. Ẹ máa bọ̀ gbogbo yín, ẹ wá wò ó. Àwọn ọmọ Yorùbá dẹni tí wọ́n ń dúró lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ń ṣe èsà tó a lè gbé fún níwọ̀n bá àárọ̀ yẹn bí mo ṣe ń bọ̀. Àìmọye àwọn ọmọ tí mo bá pàdé lójú ọ̀nà, mo rò pé nínú ìlú yìí náà tó a lè gbé fún. Yàtọ̀ sí oúnjẹ tí a máa ń gbé fún àwọn mọ́là ni wọ́n jẹ. Ẹ wò, ẹ kọ́kọ́ wo fídíò eléyìí. Tẹ́ ẹ bá ti wo eléyìí tán, ẹ wá wo àwọn ọmọ kéékèèké
látọmọ ọdún mẹ́jọ. Eléyìí ló mú kí àwọn òyìnbó wá fárígá wípé kíla ó di dandan ká pín orílẹ̀-èdè Yorùbá, ká yọ kó lórílẹ̀-èdè Nàìjíríà. Ó di dandan káwọn dá sọ̀rọ̀ yìí. Náà ni mo fi sọ fún yín pé ìròyìn ayọ̀ ni. Fídíò àkọ́kọ́ rèé, ọyá bá ń fohùn sí nínú ilé. Ẹ wo bí ìran Yorùbá ṣe dà, ẹ wo bí tá a bára wa. Òun rèé. Yes, baba Jeo. Baba Jeo. Baba Jeo. Antonio. Antonio. Ẹ ti rí wọn bó ṣe jẹ́nu. Èyí ni ẹgbà yín bẹ́ẹ̀, ẹ kọ́kọ́ fi sọ̀run àjìjà, ẹ dì mọ́wọ́. Ó tún kù o, báyìí nìbọn ró. Ṣé ẹ ti rí ibi tí ọmọ kékeré, ọmọ ọdún méje mẹ́jọ tó ti di àmì rọ́bà? Máa fi hàn yín lórí fídíò yìí. Ẹ wò ó tún rèé, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ọ̀yá ẹ sáré lọ wò torí mo ní ètò yìí ò ní gùn rárá. Òun rèé. Example. Okay, ṣé ti rí. Glass ni àbí net. Kí ló wà lọ́wọ́ ẹ yẹn? Ṣé máa ń tún ní abẹ́ máa ń bírèkì ẹ̀? Oya ṣe lè bẹ́ẹ̀ máa ṣe. Ṣé bẹ́ẹ̀ máa ń ṣe? Ṣé ti rí bẹ́ẹ̀ ti rí. Are you getting me, sir? Ṣé ti rí. Look at this so small age. Ọmọ ọdún mélòó ni ẹ? Sọ̀rọ̀ sókè. Ọmọ ọdún mélòó ni ẹ sọ̀rọ̀? 8 years. Okay. Kí lorúkọ ẹ? Oya máa ṣe bẹ́ẹ̀ máa ṣe káwò kó skáta àdébíkọ̀ ní káwò. So kò tí bẹ́ẹ̀ máa ṣe normal. Mo dẹ̀ parọ́ fún dáàdì yẹn pé nǹkan sọnù ń bí báyìí, but now èmi tí kí wá lọ́wọ́ mi ni mo ní. Bẹ́ẹ̀ máa yọ ní àná. Kó yọ sí normal pieces. Àwọn bóòtù tẹ tún náà tẹ́lẹ̀ gbọ́dọ̀ wà. Àwọn bóòtù yẹn ò ní kò lára ẹ̀. Bó ṣáwọn ilé yóò lò bì ní. Bóyá báwo lẹ ṣe máa ń kó ẹ̀mélòó lẹ ti wá rí? Ẹ̀mélòó lẹ ti wá tẹ́lẹ̀? Ẹjọ́ wá tẹ́lẹ̀. Ìwọ àti ẹ̀mélòó lẹ wá lánàá? Ẹ̀mélòó lẹ wá lánàá? Lẹ wá lánàá? Ìwọ àtọmọ kan ti jọ wá tẹ́lẹ̀. Ó jẹ́ mẹ́ta tẹ́ ti wá bí báyìí. Ilé omi ẹ̀ a ti ta ní àárọ̀. Ilé gúngún tá tọ́jú síbẹ̀.
lè wá fẹ́ gbé lálẹ́ tó fi mú yín yẹn. lálẹ́ táìmù lọ́wọ́ alẹ́ ṣé ìhun ní sùn mọ́ ni wọ́n lọ́hùn ẹ wo òun ni yóò I don't know what to do o in fact mo alẹ́ máa ń ta fún. bọ́dà bí. alájà tó wà níbi táàdé ẹbí táàrùn ìṣáájú díẹ̀ níbi akóredé. ibi akóredé sáàbì lakóredé wà ìyànà bí Ìyẹ̀sí àbí Ṣàngó. tòsí níbi kíní bẹ́ẹ̀. ibo Ìyẹ̀sí àbí ibo kí lórúkọ bẹ̀ Ẹ̀gàn road àbí Ẹ̀gàn road. Ẹ̀gàn road alájà yẹn wà lẹ máa ń ta fún ẹ̀mélòó ló ti tajà fún yín. ó ti pẹ́ kí mo ti tajà fún un. ẹ̀mélòó ló ti ta fún yín. ojoojúmọ́ a máa ń tajà fún un. ojoojúmọ́ lè máa ń tajà fún un. oṣù wàhálà ṣé máa ń ta nẹ́ẹ̀tì náà fún àbí alumílíọ̀nù nìkan. alumílíọ̀nù àti ké. èló lẹ ń ta kílò alumílíọ̀nù. 1 kilo 1,000. 1 kilo 2,000. half kilo 1,000. 1 kilo 2,000. bẹ́ẹ̀ ni. Okay, ó máa ń wọ̀n. wíńdò mélòó ni 1 kilo. abẹ́rẹ́ ní tí ó lè mú 1 kilo kó fún 1 kilo. ìyẹn bí eléyìí báyìí bí eléyìí báyìí máa mú 1 kilo. máa fún yín 2,000. mọ́mí àdídáde máa ṣẹ̀wọ̀n pẹ̀lẹ́ wo sórí ẹ tó ní kinní yìí ẹ tẹ́ bọ́yẹ̀ wá àti wá yín ti pẹ́ ẹ torí wo ẹ tó ní bíúdì. ṣẹ́tírí ọmọ Yorùbá ni o àbí fídíò kìíní ìkejì ṣé ègùn ni wọ́n ń sọ àbí tọpọ́ àbí wọ́n ń sọ Ìgbò àbáwúsá àbí Fúlàní rárá o ọmọ Yorùbá nígbà wáṣẹ̀ ìran Yorùbá kankan ẹ̀ ní bá wọn nírú ipò yìí bẹ́ẹ̀ ni ẹ lè bá ara Yorùbá nínú ipò yìí nígbà tá a wá ìgbà wáṣẹ̀ tá a mọ̀ yìí pé ṣùgbọ́n bí tí ìran àwọn aṣíwájú wa tí wọ́n bá wa dé lónìí ibẹ̀ lábára wa yìí ìdí nìyí tí a fi ń pariwo pé ẹjẹ́ a máa lọ ẹ máa kọ́ síbẹ̀ ẹ máa pariwo ẹ máa gbọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ màmá mi kan àwọn ọ̀ràn kan wà tẹ́ ẹ máa pariwo nínú ọ̀rọ̀ wa ní ìsìn bẹ́ẹ̀ ṣe ń pariwo Yorùbá Nation ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo Yorùbá Nation gbogbo yín pátá mò ń kí lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ máa kọ́ síbẹ̀ wípé ẹ máa pe àwọn Yorùbá Nation láfẹ́ Yorùbá Nation now kẹ́ ẹ máa wá pe àwọn lọ́balọ́ba ẹ̀yin ọba tẹ́ ẹ bá ti morúkọ ẹ kọ́rúkọ ẹ sí Ọọ̀ni Ifẹ̀ ọ̀yá ẹ lọ bá Tinubu kan pín orílẹ̀-èdè Yorùbá ẹ dárúkọ Bọ́lá Tinubu pín Yorùbá ẹ dárúkọ Ṣẹ́gun Ọbásanjọ́ ọ̀yá ẹ lọ pín Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ ìpè ẹ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pè pẹ̀lú gbogbo ìgbìyànjú bàbá 80 something bóyá 87 or 89 ni bàbá wa Professor Banji Akíntóyè tó sì ń gbìyànjú ẹ tún lépa ẹ àfùgbàtẹ́ lé padà sẹ́yìn odi ń gbẹ̀fẹ́ gbẹ̀mí bàbá lásìkò tí ò tí ì ṣetán àti lọ ẹ máa pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n dìde báyìí torí ìgbésẹ̀ tó tún kàn ní mo tó já yín sí yẹn o ẹ̀yin tẹ́ ń wò ètò wa ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ń bá wa ṣíà tẹ́ ń bá wa kọ́mẹ̀ntì tẹ́ ẹ̀ ronú ti dátà tọ́ra wa náà mọ̀ pé amọ̀ye dátà tá a ń lò lóṣù tẹ́lẹ̀ ó ti times 10 iye tá a ń lò tẹ́lẹ̀ báyìí ṣùgbọ́n torí ìfẹ́ ọmọ Yorùbá tá a ní ìfẹ́ ìran wa ni ò jẹ́ kó sú wa àti nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ tó níbo òun kọ́ láì gbowó lọ́wọ́ ẹnì kankan èyí ò nírọ̀ àwọn owó tó wọ́n fi máa fọ́ fámílì òun ṣùgbọ́n àwa kan ti sáyìn pé tó ọyá wọ́n bá kun tọ́rọ́ bó kun kọ́bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àwa ní Yorùbá níṣẹ̀ṣẹ̀ ohun tó bá fi mú Professor Banji Akíntóyè bá wa dáadáa pẹ̀lú ọjọ́ orí kí wọ́n sì àrólé Awólọ́wọ̀ Dr. Sunday Adéyẹmọ Ìgbòho kí wọ́n dúró kí wọ́n á là wá kí la ní ipò wo la wà ẹ wo bí mi ò ní tàn yín ẹ máa pa á láriwo Yorùbá Nation ńlá fẹ́ kíákíá Ọọ̀ni of Ifẹ̀ Aláké ilẹ̀ Ẹ̀gbá kíní kan kìnìkan ẹ máa dárúkọ wọn síbẹ̀ ó yá ẹ panupọ̀ ẹ fi mọ̀ ṣọ̀kan ẹ já dáàbò wọn àwọn àgbààgbà yìí kó tó pẹ́ kó tó jìnnà pé ohun tá a bá ṣe lónìí òun làárọ̀ òyìnbó bá dọ̀la ìyẹn náà ń pè ní àríṣe òun láríkà àríkà báyìí òun ni bàbá rẹ̀ mọ́ ọ̀jẹ́ bó ti jẹun bọ́mọ Adéyẹkùn mọ́ ṣe ń lọ nìyí tó sì gbé kalẹ̀ níwájú àwọn àjọ àgbáyé pépò ẹgbàá o nígbà tó máa Adéyẹmọ wá débẹ̀ tó wá padà dé wá kun nǹkan tí mo fẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá gbọ́ wípé ohun tí ó ní ohun kan la gbé ké ohun kan làlùkò ké odi dẹrẹ ní kété ẹ̀ ní yẹ màyàmàyà ẹni tí ń pè ẹ́ ó wá sọ pé ẹni tí ń pè ò tí ì dákẹ́
olóhùn gbàgbọ́ ya nígbà tó bá máa gbọ́ nígbà wọn bá máa pè é pa ọ́ tẹ́tí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọ Adéyẹmọ rí bó ṣe wá sọ̀rọ̀ yìí ó wá padà sílé láti wá jẹ́ kó yé gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wípé nǹkan báyìí mo mà sọ lọ́jọ́ sí níbo lẹ bá a dé ohun ọ̀hún ni mo fẹ́ gbé wá fún yín tí mo ń gbìyànjú àti lọ wá ṣe àwárí ẹ̀ ní kíákíá kí gbogbo ọmọ Yorùbá ó lè tún gbọ́ wípé tó ohun mo sọ fún yín lọ́jọ́ sí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ǹjẹ́ kí lẹ ṣe sí i báwo ojú wo lẹ fi wò ó òun mò ń bọ̀ ẹ má bínú o ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ o. tó òun mo ti rí yìí nígbà tí ọmọ Adéyẹmọ padà dé pẹ̀lú ọ̀rọ̀ ó wá tún rán wa létí àwọn ọ̀rọ̀ kan fúnrú àwa ọ̀dọ́ ọ̀sìn òun ọ̀rọ̀ òun náà rèé àti gbogbo àwa tó rọ̀ kàn wípé ká ṣe àwọn nǹkan kan ó ní ká gbé ìgbésẹ̀ o ìgbésẹ̀ wo gangan òun ló ní ká gbé ẹ máa gbọ́ òun rèé. ẹ mọ̀jà tí wọ́n ràn wọ́n lá pẹ̀lú wọn àwọn tó bá jó lóṣèlú tá a bá fi kọ́ rìn wá lọ́wọ́ á gbé wọn mọ́ra ni à ní bú wọn mọ́ ẹ mọ̀jà ṣèjẹ̀gbọ́n mọ̀jà dà lóru a lè gba ẹ̀tọ́ wa láì ṣèjẹ̀gbọ́n a lè gba ẹ̀tọ́ wa láì yìnbọn a lè gba ẹ̀tọ́ wa láì dà lóru gbogbo protest mo ṣe ní ìlú Nàìjíríà mi ò ríbi tí mo ti ẹnìkan lè sọ pé mo pààyàn tàbí mo jó nǹkan náà tàbí mo bà nǹkan jẹ́. àbí iṣẹ́ ìgbọ́n. mo lọ bísù torí pé olówó lèmi náà tí ọba sọlówó lára ń dì mọ́ gbogbo nǹkan tó náà fún yàn lọ́lọ́run fún mi bí ṣe tálákà tó tẹ́ pé mo dìde fún jà Yorùbá big man ni mí àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó ní owó ní kí n wá lọ bẹ̀ gbèsòwò ni mò ń fẹ́ ni kí n sọ yé tí mo fẹ́ mo ní ìsọ̀rọ̀ owó àní ọ̀rọ̀ ìran mi ni mò ń sọ kí n wọ Ìgbòho kí n gbéra kí n pé mò ń lọ ọ̀dọ̀ ọba Ìgbòho mò ń lọ ọ̀dọ̀ oníbodè of Ìgbòho kí n kójó wọlé kọ́kàn mi balẹ̀ kí n dá wa mọ́tò kí n mọ́ rìn bọ̀ kí Fúlàní mo dá mi dúró títì kí n délé kí bàbá sọ pé kí n gbé tírélà sùn kí n mọ́ gbé lọ. àwọn bàbá wo lè lóko mọ́ wọn ò lè lódò ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa lẹ́yìn ká dá security ti wa lẹ̀ ká sọ fún wọn wọ́n bá wa fọwọ́ tì í ká lé wọn kó nu oko wa ẹ ṣé mo dúpẹ́ Jésù. ṣé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sọ nílùú Mọ́ríkà lọ́hùn-ún láti lọ dá àwọn àjọ àgbáyé lóhùn wípé tó bó ṣe jẹ́rìí o àwọn ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n tún tẹ̀lé yàtọ̀ sáwọn agbẹ̀yìn gbẹbọ jẹ́ tí wọ́n ń sọ pé so ẹ̀yin èèyàn wa nínú ilé ṣe bẹ́ẹ̀ sátìrí báyìí wípé àbẹ́ẹ̀rí ọmọ ọdún 8 nílẹ̀ Yorùbá tó bá jẹ́ ayé ìgbàanì nígbà wáṣẹ̀ níwọ̀nba àwọn táwa náà bá níwọ̀nba ọdún bíi 3-4 tá a ti dáyé yìí nígbà tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣẹrú kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí mo ní kàkà kó jalè akúkú ṣẹrú ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí mo ní ẹ̀wọ̀n kó sunwọ̀n fọ́mọlúwàbí ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní bẹ́ẹ̀ni tó jalè bá lọ́lá láyé bẹ́ẹ̀ni tó jalè bá lọ́lá láyé bó lọ́lá láyé kò lè rọrùn wọ̀ bọ́ lọ́jọ́ bá dé tẹ́ni tó jalè bá lọ́lá láyé láì dé ìnà pẹ̀lú ohun tí mò ń kà lọ́jọ́ orí tí mò ń kà lórí yìí ẹ lò rò pé ọ̀lọ́ gérémúṣẹ́ àmọ́ tí n bá ka ọdún méní méjì kì í ṣèwọ̀nba ọdún 3 sígbà tá a wà yìí ó ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wá worú ọmọ kékeré ìní tó ń jalè tí ọwọ́ tẹ̀ tó ti di àmì rọ́bà bẹ́ẹ̀ mọ̀ pàrọ̀ tó máa mọ̀ kí ni tó máa àmì rọ́bà ó ti dẹni tó mọ bó ṣe ń yọ bọ́gláàrì bó ṣe ń lo glass window ẹ tí ìmọ̀rú àrà tó ti dá ó ti ní kọ́sítọ́mà nílẹ̀ Yorùbá gbogbo eléyìí lólóyè Sunday Ìgbòho gbé lọ ẹ dákun ẹ bá wa share ètò yìí ẹ bá wa pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ bá wa ṣèrànlọ́wọ́ fún gbogbo àwọn ajìjàgbara fórílẹ̀-èdè Yorùbá ní gbogbo ọ̀nà tó lúkúlùkù yín bá mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ́ ẹ̀ ń bá wa pín ètò wa tẹ́ ẹ̀ ń bá wa láìkì ẹ̀ tẹ́ ẹ̀ ń táàgì ẹ̀ so that àwọn international community wọ́n máa rí i pé ṣé yàbíyà ṣe ń jẹ àwọn ará bí yìí rèé torí àwọn tó ń ṣojú wa nílẹ̀ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe é kí ẹ sì má gbàgbé ẹ máa táàgì wọn o onírìṣà gbogbo àwọn ọba tẹ́ ẹ bá mọ̀ nílẹ̀ Yorùbá ni kẹ́ ẹ máa kó sí comment section báyìí wípé kẹ́ ẹ máa wá pariwo fún wọn pé ó yá o ẹ panúpọ̀ ẹ pàrònú pọ̀ kíákíá kó má pẹ́ kó má jìnà mọ́ ẹ lọ bá Tinubu ẹ wo bí tá a bá ti rí ọba 10 tó dúró tán
ẹ má jẹ́ ń tàn yín, a ti lọ. Ẹ gbọ́ bó ṣe máa jẹ́ nìyí. Àwa ní ju ọba mẹ́wàá lọ tó ti dúró, ṣùgbọ́n àwọn tó ṣetán gangan tó wà nídìí ọ̀rọ̀ yìí gangan ò tí ì wá fara pọ̀. Kí lẹ wá dúró mú? Ẹja kọ síbẹ̀, ẹ bá wa share ètò ẹjọ́, ẹ bá wa pín, ẹ bá wa lọ sí Àwòfẹ́ TV, ẹ lọ bá wa wò ó, channel wa náà ni ọ̀rọ̀ Yorùbá náà là ń gbé. A wò pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé ó ní iye ìgbà tá a lè wá sórí atẹ́gùn níbí, pé kákó máa pín kó wọ ké gbogbo àwọn ọ̀tọ̀ làwọn àwọn tó ń wo bẹ̀yìn náà tẹ́ ń wò wá, ẹ tún lọ wò ó, torí àwọn nǹkan kan wà tẹ́ lè má bá pàdé ń bí nítorí òfin tó rọ̀ mọ́ eléyìí, ṣùgbọ́n ẹ bá pàdé lọ́hùn-ún ibi tẹ́ ẹ bá rí fídíò tó bá jóhùn lẹ́gbọ́n bí, ẹ bá fídíò ẹ lọ́dọ̀ tiẹ̀ láti lọ wò gẹ́gẹ́ bí ẹ̀rí. Ẹ ṣé àdúpẹ́ o, ẹ bá wa pín 070 70 35 99 91 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, 070 70 35 99 91 ní kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀. Ẹ ṣé àdúpẹ́ o. Yorùbá Nation, no going back, no going back. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin olóṣèlú, ẹgbọ́n ohun tó lóyè Sunday sọ ní a máa bú wọn mọ́ o. Ohun tẹ́ ẹ máa pè wọ́n fún ni pé ọ̀yá ẹrù tẹ́ ẹ dìrù wá lórí tẹ́yin ò lérù yìí ń ta wá lórí o. Ẹ tètè padà níbi tẹ́ ẹ ti ń bọ̀, ẹ padà lọ bẹ̀ ní kíákíá kẹ́ ẹ la bá wa ṣètò kí wọ́n tú wa lẹ̀. Láìpẹ́ láì jìnnà yóò tẹ̀ wá lọ́wọ́. Nígbà tó lóyè Sunday bàbá Bánjí Akíntóyè ti dẹni tí wọ́n ń pè lókè lọ́hùn nísìnyí àtijánà finally. Ẹ ṣé àdúpẹ́ títí ìgbà míì tá a tún pàdé. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín.